a ti dé bí a ti ń dé o lórúkọ ọlọ́run ọba láwùrábí sí ètò wa ètò yín bọ́jọ́ ti ń dalẹ̀. èmi náà ni akọ́ṣẹ́mọṣẹ́ àpò ògùn yín gbọ́láwọn fàbí tí a ń pè ní GB láti àjọ mopke fún àwọn àgbà. ẹ káàbọ̀ sórí ètò yìí a kú ìlú wa yìí o. àjíǹde ara wa máa jẹ́ o ẹ máa bá wa ká lọ. àgbà ń bọ̀ wẹ́kùn ẹ̀ ò lẹ́yẹ mi. ọ̀rọ̀ wa tòní pín sí ọ̀nà méjì. apá kan ta bá àwọn ọmọ apá kejì sì kan àwọn àgbà wa. a fi àpèjúwe yìí là á lójú. ọmọ kan ní wípé nǹkan kò rọgbọ fún òun nítorí wípé àwọn òbí òun ò ní owó lọ́wọ́. ó ní wípé àìlówó lọ́wọ́ àwọn òbí òun ni ò jẹ́ kí ayé rọrùn fún òun tó bẹ́ẹ̀ gẹ́, ni ò jẹ́ kí nǹkan gún régé tó, pé ìyà tóun jẹ́ pọ̀ jù tó dáwọn òbí òun ò dángájíá nípa ọ̀rọ̀ dúkìá níní nǹkan kan. dáná a wá rò wípé irú ọ̀rọ̀ wo lèléyìí. a rọ̀rọ̀ yìí lọ ṣàgbọ́n àkíyèsí wa kan fi hàn wípé pọ̀ nínú àwọn ọmọ wa, àwọn ọmọ báyìí wọ́n ń fi hùwà sí àwọn òbí wọn. wọ́n ń fi irú ọ̀rọ̀ yìí wọ́n fi hùwà sí àwọn òbí wọn. kódà gan àwọn kan ń sọ́kàn wọn lójú. nígbà mìíràn wọ́n tún fi wọ́n ṣe àfiwé àwọn òbí àwọn ọ̀rẹ́ wọn tàbí àwọn òbí àwọn ẹlòmíràn lágbègbè wọn. kódà àwọn òbí mìíràn gan ti gbà ká mú wípé àfi kí àwọn náà tiraka sí i. wọ́n ní ìgbàgbọ́ wípé àìṣètò àwọn ni ò jẹ́ kí ayé àwọn ọmọ wọn gún régé tó. àwọn kan tiẹ̀ ti gbà pé àwọn ò bá tiẹ̀ tún ṣe ju báwọn ṣe ń ṣe lọ kí ó bá lè rọrùn sí i fún àwọn ọmọ wọn. ọ̀rọ̀ yìí ta kókó o, ó dẹ̀ tán mọ́ àwọn nǹkan tí ó ń ṣe okùnfà àìlera fún àwọn àgbà wa. kódà ó sogi mọ́ pẹ̀lú. ìkíní, ǹjẹ́ kí ni àwọn èròjà oríire àwọn ọmọ wa ná? ṣé owó níní àti dúkìá nìkan àti ríran ọmọ lọ sí iléèwé gíga ní èròjà oríire ni? ṣé ohun tí à ń sọ yìí ní wípé gbogbo kòókò jọ̀ọ́jọ̀ọ́ wa nìkan ni láti rán àwọn ọmọ wa lọ sí iléèwé gíga ìgbàlódé nǹkan? àwọn kan ní wípé pẹ́rẹ́ o, àwọn ń kọ́ àwọn ọmọ ní bí ó ti tọ́ àti bí ó ti yẹ. ṣùgbọ́n ǹjẹ́ à ń fúnrúgbìn àwọn ìṣúra ọgbọ́n, ìwà àti ìfọkànbalẹ̀ sínú àwọn ọmọ wa yìí? ẹnìkan ní wípé kí la tún sọ báyìí o, ṣé bí ọ̀rọ̀ ìlera àgbà ni ó yẹ ká máa sọ? òun náà la kúkú ń sọ. mo ń béèrè lọ́wọ́ ìyá àgbà wa kan wípé ẹ jọ̀wọ́, ǹjọ́ wo ni ẹ fẹ́ sinmi ná? wọ́n á sin ọmọ láti inú oyún títí di ìgbà tí ó ń rá, tí ó lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, tí ó lọ girama, tí ó lọ iléèwé gíga tàbí tí ó lọ kọ́ṣẹ́. wọ́n á tún sìn lọ ilé ọkọ tàbí wọ́n á tún sìn gbéyàwó. wọ́n á ṣègbéyàwó fún tán, wọ́n á tún sì máa sìn wọ́n, á tún sì bímọ, ẹ̀ tún sì máa sìn ọmọ ẹ̀ tún bẹ̀rẹ̀ sí í sìn. àní kò dáa kí a tọ́jú ọmọ o, ṣùgbọ́n báwo ni a ṣe lè ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì? ẹ gbọ́n ná, níjọ́ wo gan, ìgbà wo gan ni ẹ fẹ́ sinmi? ẹnìkan ní wípé ìjọ ikú lọ́jọ́ ìsinmi. ṣé ìyẹn ló wá ní kí ikùn mú ọ̀tún kó bọ́ sí tòsí ni? púpọ̀ nínú àwọn àgbà wa yìí ń ṣe gbogbo kìràkìtà yìí nítorí wípé nínú ọkàn àyà wọn à ń rò bí wípé a ò tíì ṣètò fún àwọn ọmọ wa ni. à ń rò bóyá ká ní ẹ tún ṣe síbí ṣe sọ̀hún, ayé ò bá tún rọrùn sí fún àwọn ọmọ wa yìí. àwọn mìíràn ń ṣe kò kárí ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ ọmọ yìí, débi wípé wọ́n tiẹ̀ ti ṣe kọjá ààyè gan-an. mo fẹ́ kí a mọ̀ wípé ara àwọn ohun ìfọ̀kànbalẹ̀ ọjọ́ alẹ́ wa ni kí a jọ̀wọ́ àwọn ọmọ wa sílẹ̀ láti kọ́gbọ́n. ó jìyà olóògbọ́n, ta ni tíṣà rẹ? ọ̀rọ̀ wa yìí ó dàbí ti àyà tó ń tọ́jú ọmọ rẹ̀ ṣe o tó wá tọwọ́ bọ̀ o. a bò wọ́n láṣìírí títí débi wípé àwọn ọmọ gan fúnra wọn ò ní ìṣírí mọ́, wọn ò lè tiraka fúnra wọn, wọn ò mọ bí a ti ń lo ojú inú mọ́. ǹjẹ́ ta ni ó sọ fún wa wípé àwọn ọmọ wa yìí ò gbọ́dọ̀ fojú finá? ǹjẹ́ báwo ni wọ́n á ṣe lójú àánú? ara nǹkan tí àwọn ọmọ wa kan ṣe dájú rèé o. àwọn ọ̀dájọ́ ọmọ pọ̀ gan lóde òní o. nǹkan ni mò ń bá sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nípa ìlera màmá wọn, tí mò ń là lọ́yẹ̀ pé kí wọ́n mójútó àwọn kan tọ́jú ìlera wọn, kí wọ́n ṣe nǹkan tó tọ́ àti ohun tó yẹ. ẹni kí ló sọ? ó ní pé ṣe bí àwọn ọmọ náà wọ́n pọ̀ nílé, àwọn tó ń tọ́jú wọn wà, òun ò sì sí nílé báyìí o, tóun bá dé o òun á yanjú ẹ o. àgbàlagbà wa náà ti sọ́tàn, wọ́n ní ewúrẹ́ àwa la ní, ebi ló máa pa á. wọ́n ní ṣe bí lágbájá wà níbẹ̀ tó ń tọ́jú ẹ̀, tàmẹ́dù wà níbẹ̀ tó ń tọ́jú ẹ̀, eléyìí á tọ́jú wọn, tìyẹn á tọ́jú wọn. bí àṣẹ máa ja àwọn òbí wọn lọ́rẹ̀ẹ́ o, tí wọ́n á máa wò nínú ọkàn wọn pé ẹlòmíràn á ṣe ojúṣe tiwọn nítorí àwọn ọmọ pọ̀. kò rí bẹ́ẹ̀ o. ọ̀rọ̀ màmá yìí náà mo sì wà o. àwọn elétò ìlera ti tọ́jú màmá, wọn ti kọ oògùn tí ó dáa fún màmá.
kódà lára àwọn oògùn náà mo rí i lọ́wọ́ màmá tí ó yẹ kí màmá lò ṣùgbọ́n ṣá màmá rò oúnjẹ gidi jẹ. ṣé orí inú fẹ́lẹ́ ni wọ́n máa lo oògùn sí ni? ìgbà mìíràn gan-an àwọn tó ń ta oògùn ni ó máa fún màmá ní owó tí màmá fi jẹun kí wọ́n lè rí oògùn wọn lò. ìyà ti pọ̀ jù o. wọ́n kàn ní wípé àwọn ọmọ yẹn ò láàánú ni pé ìwà àwọn ọmọ yẹn ò dáa, ọmọ burúkú ni wọ́n. kò rí bẹ́ẹ̀ lọ títí o. ọ̀pọ̀ nínú ìṣẹ̀lẹ̀ yìí ló jẹ́ wípé àfọwọ́fà àwọn àgbà wa náà pẹ̀lú ẹ̀ bù wọ́n láṣìírí títí di pé àwọn ọmọ òfin ní mọ ohun tó tọ́ àti ohun tó yẹ. abiyamọ tòótọ́ kò ní kí ẹ má jẹ́ kí àwọn ọmọ yín fojú finá o. ẹ jẹ́ kí wọ́n jìyà díẹ̀ kán lè gbọ́n kán lè mọ yìí. àwọn àgbà wa mìíràn gan ti bá àwọn ọmọ lọ to ìwé ìdánwò ní iléèwé wọn kí wọ́n bá lè ṣàṣeyọrí. ẹ̀yin lè bá wọn tó lè ẹ̀yin lè bá wọn tó tọ̀hún kí wọ́n bá aṣọ oríire ìṣá. ẹ̀ ń gbé wọn sanra lẹ́dẹ̀ẹ́yà ni o. gbogbo nǹkan lè ń bá wọn ṣe. kódà àwọn òbí wa kan sọ wípé torí ìlú ti le ní àwọn ṣe gbọ́dọ̀ bá àwọn ọmọ wọn ṣe gbogbo rẹ̀ kò dàbí bí ó ṣe rí ní tàtẹ̀yìnwá. àfi kí ẹ á bá wọn tó gbogbo rẹ̀ lẹ́sẹẹsẹ. kí ló dé? níbo lẹ wá fi tolúwa sí? ṣé ọlọ́run kì í ràn yàn lọ́wọ́ mọ́ ni? ọ̀pọ̀ nínú àwọn ọmọ yìí ni kò mọ bí a ti ń ké pe ọlọ́run o nítorí pé a ti sọ ara wa di ọlọ́run wọn. tí ẹ bá wá papòdà ńkọ́ báwo ni wọ́n á ṣe ṣe é? ǹjẹ́ tí kò bá sí ìpèníjà báwo ni wọ́n á ṣe rí iṣẹ́ ìyanu? báwo ni wọ́n á ṣe mọ̀ pé olúwa ń ràn yàn lọ́wọ́? ẹ̀yin náà lẹ̀ ń wáyàwó fún wọn, ẹ̀yin lẹ̀ ń wá ọkọ fún wọn, ẹ̀yin lẹ̀ ń kọ́lé fún wọn, ẹ̀ lẹ̀ ń ṣe síbí lẹ̀ ń ṣe sọ́hùn. ọmọ wa di ọmọláwa ọ̀dọ̀yọ̀lá rí aláìní làákàyè ọmọ. ìgbéraga wọn wá pọ̀ nínú ọkàn wọn ó ga gògòrò bí ó di ìlú. ẹ wá ná kí là ń bá ká gan-an? ẹ fi àwọn ọmọ ẹ sílẹ̀ o, ẹ fi wọ́n sílẹ̀, jẹ́ kí wọ́n gbọ́n, ẹ fi wọ́n sílẹ̀. òótọ́ ni àwọn ọmọ wa ò gbọ́dọ̀ jìyà irú ìyà tí a jẹ wọn ò gbọ́dọ̀ fojú korú ẹ̀ ṣùgbọ́n ewu tún ni kí wọ́n má wàá tún wá gbọ́n rárá. wọ́n á ṣẹ̀ níbi iṣẹ́, ẹ̀yin náà lẹ́ lọ bẹ̀bẹ̀. ẹ jẹ́ kí wọ́n lè dànù sáyé máa parẹ́ ní ayé kankan ò lè parẹ́ kí ó lè gbọ́n. pẹ̀lú ihu orí ẹ sì máa ṣe kò kárí àwọn ọmọ káàkiri. kí ló dé? kì í ṣe wípé a ò gbọ́dọ̀ ran ọmọ wa lọ́wọ́ ẹ má ṣe mí gbọ́ o ṣùgbọ́n ẹ má ṣe gbàgbé wípé ńṣe làáwẹ̀ ká tó jàre ọyẹ́ o. títa ríro làá fi kọlà bọ́nà ò sì jìn ìlà kì í kọ́. àgbàlagbà ọmọ á ṣe àṣemáṣe ẹ sì máa bò láṣìírí. láago mélòó ẹ pè ní kádàrá. a fi sùúrù o. ọ̀pọ̀ nínú àwọn àìsàn tí ó ń ta bá àwọn àgbà wa tí ó ń bá wọn fíra ó ń ṣẹlẹ̀ nítorí àṣejù yìí o. ẹ̀yin kò mọ̀ wípé lójú àmọ̀kòkò àwọn ọmọ yìí bíi kílẹ̀ ó dámọ̀ ni wọn ò nítẹ̀lọ́rùn mọ́ rárá. àwọn ọmọ ò fojú síṣẹ́ wọ́n sọ tẹ́tẹ́ diṣẹ́. àwọn àgbà wa kan náà sì ń bá wọn ta. yẹn ń sọ̀rọ̀ tèmi ìwọ̀ntúnwọ̀nsì là ń ṣe nǹkan o. jẹ́ kí àwọn ọmọ wa dojú ìjà kọ ìpèníjà wọn. tí ẹ bá tẹ máa ràn wọ́n lọ́wọ́ ẹ jẹ́ kí wọ́n tiraka ná. kí wọ́n lè mọ rírì yín, kí wọ́n lè mọ rírì iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe nígbésí ayé wọn. kí wọ́n lè lójú àánú, kí wọ́n lè mọ bí a ti ń ké pe Ọlọ́run nígbà ìṣòro. kí wọ́n lè mọ̀ wípé kò sí bí nǹkan ṣe rí tó àyè ọpẹ́ sì ń yọ. kí wọ́n lè ní ìtẹ́lọ́rùn, kí wọ́n yéé ṣe àfarawé, kí wọ́n yéé fi wọ́n wéra wọn. ọ̀rọ̀ yìí ta bá àwọn àgbàlagbà ọmọ náà o. ẹ jẹ́ kí wọ́n dojú ìjà kọ ìṣòro wọn, kí wọ́n lè mọ bí a ti ń bojú ẹ̀yìn, kí wọ́n lè máa rántí irú ilé tí wọ́n ti jáde, irú ibi tí wọ́n ti wá. ọ̀nà tí a fi ń kọ́ àwọn ọmọ láti lójú àánú rèé o, láti lè máa rántí àti sùn wọn nígbà gbogbo. àwọn kan ní wípé kọ́kàn ò gbúdọ̀ ṣe mí lọ́mọ o, torí ẹ̀ ni mo ṣe ń sáré káàkiri. ó dáa náà, ó dáa kí a ṣe kò kárí lórí ọ̀rọ̀ ọmọ, ṣùgbọ́n ìgbà òní má kú òní kú. ẹ ṣe jẹ́jẹ́, ẹ ṣe níwọ̀ntúnwọ̀nsì. ẹ gbọ́ná bí ẹ bá ti ẹ̀ papòdà ńkọ́ ná, bí ẹ papòdà lè ní ńkọ́. ṣé ti gbàgbé pé aláyé àṣàyé ẹ̀ ní aláyé àṣàyé o. àwọn àgbà tí ó bá fi irú ìgbé ayé ẹ̀kọ́ báyìí, ẹ̀kọ́ ńláńlá yìí tí wọ́n máa fi kọ́ àwọn ọmọ wọn, irú wọn ni abiyamọ tòótọ́ o, tí ó fi dúkìá gidi lẹ̀ fún àwọn ọmọ wọn. dúkìá ilé, ilẹ̀, owó, nǹkan ìní, nǹkan láì ní ìpilẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ tí à ń sọ yìí pàbó lájá sí o. ṣùgbọ́n òbí tí ó bá mójútó kíkọ́ àwọn ọmọ wọn ní ìlànà ìṣúra èyí tí à ń sọ yìí, bí wọn kò tiẹ̀ ní dúkìá ilé, ilẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wọ́n ti fi ẹsẹ̀ àwọn ọmọ wọn, àwọn ògo wẹrẹ wọn lẹ̀ sọ́nà ire, sọ́nà oríire. fún àwọn àgbà wa tí ó ń gbọ́ mi tí ọ̀nà yìí ta bá lọ́nà kan tàbí òmíràn, mo fẹ́ kí a mọ̀ wípé bí ẹ̀mí bá wà ìrètí sì ń bẹ o. ẹ bẹ̀rẹ̀ sí ní ṣàtúnṣe. ó lè nira díẹ̀díẹ̀ o lákọ̀ọ́kọ́, ṣùgbọ́n
ẹ̀yìn rẹ̀ á dára. A ò ní ṣe lásán lórí àwọn ògo rere wa o. Iṣẹ́ wa lórí ọmọ, ará àti ojúlùmọ̀ á máa gbòòrò sí ni o. Ẹ̀yìn wa sì dára o. Àwọn ọmọ rere lágbẹ̀yìn wa o. Àgbà wa ò ní dìdàkudà, àgbà wa á lérè. Tó a ò ní rí jù báyìí lọ lórí ètò tòní. Ire o. Fún ìbéèrè àfikún tàbí àlàyé ẹ pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí nọ́mbà yìí 0803 437 5758 0803 437 5758. Ẹ lè tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ abániṣe lóríṣiríṣi èyí tí à ń pè ní social media. Bí ẹ bá ti tẹ orúkọ Mopecare sí yóò gbé wa jáde. Àwọn ẹ̀kọ́ ìlera àgbà látọwọ́ Mopecare ó tún wà lórí YouTube náà. Àwọn èyí tí ẹ tún lè dà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tí ẹ̀yin àti àwọn àgbàlagbà yín àti àwọn ọmọ lè máa gbọ́ lóòrèkóòrè. Ẹ kàn tẹ Mopecare sí orí YouTube yín ẹ ó sì rí gbogbo wọn lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ìyẹn àwọn Mopecare educational series wa ni o. Àwọn ènìyàn mi ń ṣègbè nítorí àìmọ̀kan. A gbọ́dọ̀ dẹ́kun àìmọ̀kan. Àìmọ̀kànmọ̀kàn kì í ṣe àwáwí mọ́. Ìtọ́jú àwọn àgbà wa ti gbogbo wa ni. Mopecare for the seniors. Àwa ni ohùn fún àwọn àgbà wa. Mo bẹ̀rù rẹ̀ bá. Mo bẹ̀rù àgbà, mo bẹ̀rù àgbà. Àìbẹ̀rù àgbà ni ò jáyé ogún. Ẹlẹ́gbẹ́ mo ní mo bẹ̀rù àgbà.